Òní lòní jẹ́ nílẹ̀ Ìbàdàn, ààfin Olúbàdàn tuntun yóò di ṣíṣí. Lónìí, Ọjọ́rú ọjọ́ 10 oṣù keje ọdún 2024 ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé yóò ṣí ààfin Olúbàdàn tuntun Òkè Àrẹ̀mọ. Èyí ló ń wáyé ní ìgbáradì fún ìwúyè Olúbàdàn tuntun Ọba Owólabí Ọlákùlẹ́hìn tí yóò wáyé lọ́jọ́ Ẹtì ọjọ́ 12 oṣù keje ọdún 2024. Bí èèyàn bá gẹṣin nínú ọ̀pọ̀ àwọn ọmọ ìlú Ìbàdàn lónìí, pàápàá àwọn tó wá láti ìdílé oyè, ó ṣeé ṣe kí èèyàn má kọsẹ̀ bínú ọ̀pọ̀lọpọ̀ ṣe ń dùn tó lórí ààfin náà. Ohun tó fà á tí èyí fi rí bẹ́ẹ̀ ni pé láti bí 30 ọdún sẹ́yìn ni àwọn Olúbàdàn kò ti rí ààfin tó jẹ́ ti ìlú lò mọ́, tó sì jẹ́ pé ilé ara wọn ni kálukú wọn ń lò gẹ́gẹ́ bí ààfin. Láti ọdún 1993 láyé Olúbàdàn Yésùfù Olóyèdé Àṣàǹkẹ́ ni Olúbàdàn ti rí ààfin tó jẹ́ ti ìlú lò gbẹ̀yìn. Ìdí nìyí tí ìgbìmọ̀ àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn fi dìde láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, tí wọ́n sì sáré káàkiri láti kọ́ ààfin tó jọjú ní gbèsè fún oyè Olúbàdàn. Níṣe ni àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn nílé lóko àti lẹ́yìn odi, tó fi mọ́ àwọn mọ́gàjí àti àgbà oyè ní ìlú Ìbàdàn, tí wọ́n fi ń kan sáárá sí gómìnà Ṣèyí Mákindé fún ipa tó kó láti rí pé ààfin náà jẹ́ píparí báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí rẹ̀. Wọ́n ní píparí ààfin náà pàápàá nínú àsìkò yìí jẹ́ àfihàn ìfarajìn gómìnà sí gbígbé àṣà àti ìṣe lárugẹ, àti láti rí i pé Ọba Ọlákùlẹ́hìn ló gba ire lórí ipò gẹ́gẹ́ bí Olúbàdàn. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fìrè pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.